Ta-da! Hello, good morning, ladies and gentlemen. My name is Arewa. I welcome you to History with Arewa. Thank you guys for joining me once again today. Don't forget, for any advert support or donation towards this channel or for any other discussion, my contact is going to be down below in the description box, and I'm also going to pin it in the comment section area. +234 811 084 5303. And also, this is the Yoruba and English channel, so méjèèjì mo máa ń sọ papọ̀ ní ibi báyìí. And don't forget to follow our two other channel, History Intimacy with Arewa and SMC Social Media Court with Arewa. Thank you guys for joining me once again today. I'm going to drop the link of both channels down below in the description box, and I'm also going to put it in the comment section area. Thank you guys for joining me once again today on History with Moi. So guys, let's move ahead. On today's episode of History, misconceptions about Yoruba history and history in general, I want to talk about Orisha and Irumole and Odudua and some other things. So I was asked about this certain woman that gave birth to Orogunlela and Alara and Ajero that people normally talk about, and I'm like, I'll get back to that. But ẹ ká kọ́kọ́ sọ nípa ìyàtọ̀ tí ó wà láàrin Orisha àti Irumole. Now, Orisha ní ìsìn ó dàbí special creation, bí tẹ́ bá máa sọ pé bí genius, àwọn èèyàn tó yẹ pé wọ́n fi tayọ àwọn akẹgbẹ́ ẹ̀, ẹni tí orí ti ṣa irú ẹni náà dá, tí irú ẹni náà tó bá papòdà láti má gbàgbé ẹ̀, wọ́n lè ṣe kíni, ó lè sọ di òrìṣà láti máa fi máa rántí ẹ̀, because òrìṣà á dá yàtọ̀ sí àwọn tó kù, àwọn yẹn ló ń pè ní òrìṣà. Òrìṣà dẹ̀ máa ń kú nítorí pé wọ́n bí wọn ni, bí wọ́n ṣe bí mi tí wọ́n ṣe bí yín ni wọ́n bí òrìṣà. So àwọn èèyàn ni òrìṣà. Nǹkan tó fa òrìṣà láwùjọ wa nìyẹn. Tá bá sọ irú ọ̀rọ̀ bí Aláàfin Tẹ̀là, ìyẹn ọmọ Dédé Jẹ̀gbẹ̀ tá ń pè Lọ́rùnmíyàn, ọmọ ẹ̀ tá ń pè ní Ṣàngó, Aláàfin Tẹ̀là gangan lórúkọ ẹ̀. Ìyẹn nìsìn kò kí ń ṣe Irúnmọlẹ̀, òrìṣà ni, more like Ṣàngó devotee. He was defined more like Ṣàngó devotee. Òrìṣà nítorí òrìṣà dá láàrin àwọn ọmọ tí òbí ẹ̀ bí, òrìṣà dá. Ìyẹn Aláàfin Tẹ̀là kò kí ń ṣe òun gangan ni, kò kí ń ṣe òun ni Irúnmọlẹ̀ Ṣàngó. Ayílẹ́bẹ̀ ọ̀run òun ni Irúnmọlẹ̀ ti Ṣàngó. Aláàfin Tẹ̀là is just a Ṣàngó devotee that was defound. Èèyàn ló bí Aláàfin Tẹ̀là kú bí àwọn èèyàn ṣe ń kú. Irú èmi làwọn Ògún Lákáayé, Èṣù Ọ̀dàrà, irú àwọn èèyàn nísìnyí, Irúnmọlẹ̀ wà láàrin wọn, òrìṣà wọn náà dẹ̀ tún wà náà. Irúnmọlẹ̀ nísìnyí ni àwọn irínwó táwọn tẹ́ pé àwọn ni wọ́n mọ ilẹ̀, àwọn tí wọ́n mọ ilẹ̀. Ẹ jẹ́ ká fi èdè Yorùbá fi ṣàlàyé yẹn dáadáa. Àwọn irínwó tí wọ́n kọ́kọ́ mọ ilẹ̀, àwọn ni Irúnmọlẹ̀. Àwọn tàdé ń wí ìdẹ́kẹ̀rẹ́, wọn ò bí wọn. Kò ṣe pé ní ìyàbó ní bàbá kan tó bí wọn. Wọ́n wá láti ìsálú ọ̀run wá sí ìsálú ayé ni. Àwọn irínwó ni wọ́n. As a matter of fact, gbogbo Irúnmọlẹ̀ tí ó wà 801 ni. 200 wà ní at the right hand side of Elédùmarè ní ìsálú ọ̀run. 200 wà ní left hand side of Elédùmarè ní ìsálú ọ̀run. 401 tó kù ni ó ń shuffle between ìsálú ọ̀run àti ìsálú ayé. Ṣé bá rí gbogbo àwọn Irúnmọlẹ̀ lè tá rántí orúkọ wọn nítorí pé ìgbà táwọn yẹn wà ní ìsàlẹ̀ ayé, wọ́n affect human beings àti ènìyàn, you know, positively or physically. Òun la ṣe mọ orúkọ wọn, la ṣe rántí wọn. Gbogbo àwọn 401 tó kù náà wà, ṣùgbọ́n àwọn èyí tó jẹ́ pé wọ́n relate mọ́ wa, tí wọ́n affect wa, tá a rí, àwọn yẹn làwọn ìta rántí. And then in Yoruba, we have
in Yoruba tradition, we have mystical, legendary, and historical figures. Now, there are some historical figures that adopted mystical and legendary names. So that is where the confusion is always. Sometimes, ẹlòmíì tó jẹ́ ibi tó yẹ kó ti dárúkọ irúnmọlẹ̀, a máa dárúkọ òrìṣà. Ibi tó ti ń sọ̀rọ̀ òrìṣà, a máa fi òrìṣà máa fi pe irúnmọlẹ̀. Ohun lọ̀rọ̀ yẹn ò ṣe kí ń yé wa nígbà míì. Àwọn èèyàn tí wọ́n ń bímọ, wọ́n ń sorúkọ àwọn ọmọ wọn, ìyẹn láyé jọ̀hún ní ancient time. Wọ́n máa ń sorúkọ àwọn ọmọ wọn ní orúkọ àwọn irúnmọlẹ̀ baba ńlá ancestors wọn tó ti wá tó ti lọ tí wọ́n rántí. So tó bá sọ pé Ṣàngó méjì ló wà àbí Ọbàtálá tó kò sí rọ́ níbẹ̀, gbogbo irúnmọlẹ̀ ní wọ́n níbi méjì mẹ́ta, ìyẹn àwọn tí a rántí tó ń relate mọ́ wa wọ́n pọ̀. Àwọn igi èmi, àwọn ewé èmi, irúnmọlẹ̀ làwọn èmi ní wọn. Irú igi ìrókò, igi ńlá, irúnmọlẹ̀ ní gbogbo wọn. Torí wọ́n tayọ. Àwọn irúnmọlẹ̀ dẹ̀kẹ̀rẹ̀, wọn obìnrin wọn ò bí wọn, wọn ò ní ìyá kan tó bí wọn àbí bàbá kan tó bí wọn. So wọn ò ń kú. Èmi lè wọlẹ̀, ọ̀kẹ́ má rí wọn mọ́ kọ́kọ́ lọ. Wọn ò kí ń kú torí pé but òrìṣà máa ń kú torí wọ́n bí ni. Òrìṣà dá. So mo lérò wípé àárín yẹn ó ti yé wa. Àwọn èèyàn adopt ní tradition wa, wọ́n adopt àwọn orúkọ mystical legendary wa, àwọn mystical divinities wa, wọ́n adopt àwọn historical figures wa, wọ́n adopt àwọn orúkọ mystical divinities wa. Òun ni àárín yẹn. So tí bá sọ wípé tí bá sọ wípé Odùduwà àtẹ̀wọ̀nrọ̀ ó yàtọ̀ sí Ọlọ́fin Odùduwà, tòótọ́ ni. Odùduwà àtẹ̀wọ̀nrọ̀ irúnmọlẹ̀ ni tó descend láti sálú ayé. Gbogbo irúnmọlẹ̀ dẹ̀ ló descend ni ó tẹ̀wọ̀nrọ̀, kò ń ṣe Odùduwà nìkan. Ìyẹn Odùduwà àtẹ̀wọ̀nrọ̀. Orúkọ Odùduwà àtẹ̀wọ̀nrọ̀ gọ́gọ́gọ́gọ́, òun ni wọ́n ń pè ní Ọlọ́fin Ọ̀tẹ́tẹ́. Òun ni Ọlọ́fin Ọ̀tẹ́tẹ́ ni. Gbogbo irúnmọlẹ̀ dẹ̀ ló tẹ̀wọ̀nrọ̀. Ṣé wá rí Ọlọ́fin Odùduwà, òye yàtọ̀ gédégbé. And then gẹ́gẹ́ bí àwọn ọmọ Yorùbá bá ṣe máa ń ta ṣe máa ń sọ̀rọ̀ nípa Odùduwà, kò ṣe Odùduwà. Nítorí wípé àwa gan ọ̀rọ̀ wa ò yéra wa, òun ni àwọn tí wọ́n tó wa tí wọ́n ṣe ń bá wọn kọwọ́ sínú ìtàn wa. Odùduwà ò wá láti ibì kankan, ìyẹn Ọlọ́fin Odùduwà kò wá ní àti ibì kankan. Kò wá láti Mẹ́kà báwọn kan ṣe ń sọ àbí láti Bìní táwọn Bìní ń sọ. Nítorí kóbokòbo tí àwa Yorùbá ń ṣe, òun ni ó give àwọn Bìní ní guts láti máa yànkàyànkà ipò wa látọ̀dọ̀ wọn àbí kinní kan. Kò sí nǹkan tó ń jẹ bẹ́ẹ̀. Ọlọ́fin Odùduwà, Ilé Ifẹ̀, ìyẹn Ifẹ̀ àtẹ̀lùbẹ́bẹ́, Ilé Ifẹ̀ tá wà yìí, òun ni wọ́n ti bí ọmọ Ilé Ifẹ̀ ni. Láti Òkè Ọ̀rà. Tẹ́ ẹ bá fẹ́ mọ̀, ẹ lọ sí Ilé Ifẹ̀. We make one mistake about normally our history. Most of everybody, we take history from the era of Odùduwà downwards. And then we now make another mistake. We are taking it outside Ilé Ifẹ̀. We take Odùduwà history downwards and we make another mistake of taking it outside Ilé Ifẹ̀. Most times, history don't even talk anything about Ilé Ifẹ̀. So that is the reason why we are finding it difficult to know the origin of Odùduwà. Because we take his history outside of Ilé Ifẹ̀, where he comes from. Ilé Ifẹ̀, Ufẹ̀, was a nation. Gẹ́gẹ́ bí mo ṣe ti máa ń sọ, nation ni Ilé Ifẹ̀. Tó ní bí Nàìjíríà tá ní different states. Táwọn state wa gan ti ní town tó ní city. Bẹ́ẹ̀ ni Ifẹ̀ nation ṣe rí. Tó ní àwọn ìlú tá lè sọ pé bí state, táwọn state yẹn náà ní bí wọ́n ṣe ń ṣe ìjọba, táwọn náà ní town tó ní city. Nation ni Ifẹ̀. Ará Ifẹ̀ ni wá. Àwọn ìlú tó dẹ̀ wà nífẹ̀ láyé ìjọ yẹn, ẹ jẹ́ kí n kà wọ́n díẹ̀ fún yín. Àmọ́ ìkan wà tán pè ní Ìdó, Ìdẹ̀ta, Ìlórómù. Ìlórómù yẹn ni Odùduwà, Ọlọ́fin Odùduwà náà ti bí, ibẹ̀ lòun ti jáde. Ìlórómù, Ọ̀jẹ̀, Parakín, Ìkànjẹ̀bú, Ìrọ̀rin, Òkè Ọjà, Ìráyè,
Ọmọlógún, Òkè Àwó, Ìjígbé, Ìwínrin. If you want to know about Odùduwà, go to Ilé-Ifẹ̀. Go to our history. Everybody go to Ilé-Ifẹ̀. Ọmọ Ilé-Ifẹ̀ ni Odùduwà. Ilé-Ifẹ̀ ni wọ́n ti bí, ni ó dàgbà sí, ló kú sí. Ọmọ Ilé-Ifẹ̀ ni Ọlọ́fin Odùduwà. He is from Ilé-Ifẹ̀. Ẹ lọ sí Òkè Ọ̀rà. Ilé-Ifẹ̀ ni. If you want to know about Odùduwà, the chief in charge of Odùduwà is Ọba Dio. The chief in charge of Ọ̀rànmíyàn is who they call Erédùmí. The chief in charge of Ọbàtálá in Ilé-Ifẹ̀ is who they call Ọba Lèṣù. The chief in charge of Ọ̀rànfẹ̀ is who they call Ọba Lọ́rọ̀, Ọba Lérù. The chief in charge of Ọ̀rànfẹ̀ Onílé Iná is who they call, the chief in charge of Ọ̀rúnmìlà is who they call Àràbà Àgbáyé. All this ìlú tí mo dárúkọ yìí, gbogbo ẹ̀ wà ní Ilé-Ifẹ̀. But àwọn èèyàn, most people will just sit down on social media, be reading what is on social media. We all take our history up, like outside Ilé-Ifẹ̀. That is why we are not getting it. Gbogbo ìtàn tó máa sọ pé ìtàn Káàárọ̀ Oòjíire tí ó bá ti ní Ifá nínú, kò sí anything tó lè pàtàn wa rather than Ifá. Gbogbo Ifá àti oríkì, gbogbo ètòkùn kò wọlé. Tí Ifá ò bá ti sọ, kò wọlé. Ọmọ Ilé-Ifẹ̀ ẹ̀yin Yorùbá, ẹ má jẹ́ ká máa sọ gbogbo kóbókóbó yẹn tán. Odùduwà is from Ilé-Ifẹ̀. It did not come from Mecca, nor is it from East, àbí from Benin. No, he was born in Ilé-Ifẹ̀. Go to Ilé-Ifẹ̀, go to Ìlórómù. Go and meet Ọba Dio to tell you. Go and meet Ọba Dio to tell you. Go to Ilé-Ifẹ̀, go to Ìlórómù. Ọmọ Ilé-Ifẹ̀ ni Odùduwà. Kò wá láti ibi kankan. Ilé-Ifẹ̀ ni wọ́n ti bí. Gbogbo ìtàn gbogbo all the history story about Odùduwà in Ilé-Ifẹ̀ is not more than 1,200 years. It's not more than 1,200 years. Ilé-Ifẹ̀ dẹ̀ ní ìtàn over 8,000 years. Ṣé ìtàn 1,200 wá ní ànímọ̀ ni? Ọmọ Ilé-Ifẹ̀ ni wọ́n ti bí. Ẹ lọ sí Ìlórómù. Kẹ́ ẹ lọ bá Ọba Dio. Go there. You will get it. It did not come from nowhere. Yoruba, you people should stop saying all those things. It's a disgrace. How old? This Mecca that you people are always talking about. You people don't even know the history of Mecca. When is Mecca called Mecca? Is there any region called Mecca? Is there any region called Mecca? Go to Ilé-Ifẹ̀. Odùduwà is born in Ilé-Ifẹ̀. Kò wá láti ibi kankan. He didn't come from nowhere. He was born, brought up, died in this Ilé-Ifẹ̀. Go to Ilé-Ifẹ̀ and stop reading history in beer parlor up and down. Ẹ lọ sí Ilé-Ifẹ̀. Ohun lọ̀rọ̀ ṣe ń yé wa. Another thing, if I'm going to shock you again, I'm going to tell you that the Benis that they are making mouth. The funniest thing is, it is not Ọ̀rànmíyàn that is the connection between Káàárọ̀ Ifẹ̀ and Benin. No. Àwọn tó tẹ Ìgòdò, Ògìsó Ìgòdò, the first Ìgòdò, the first Ògìsó that the Benis are saying. Àwọn tó tẹ Ìgòdò mi Ìgòdò, ìlú tá ń pè ní Benin lẹ́ni, àti Ilé-Ifẹ̀ náà ni wọ́n ti gbéra. 3 families ló kúrò láti Ilé-Ifẹ̀. Àwọn Orù, Ọ̀rà àti Ẹ̀fà. Later ní Ògún, ìyẹn tá ń pè ní Idẹ kò ṣe ń rọ̀ àáké, tá tún dàpè aka that we are all calling Ọ̀kànbí. He is the one that gave back to Ọ̀rànmíyàn. He is the one that gave back to the last Ògìsó Òwòdò. If I say all these things, you people will be saying it's a lie. But mi ò tí fẹ́ sọ̀rọ̀ nípa ti Benin. Mo fẹ́ ká kọ́kọ́ understand wípé Odùduwà tí gbogbo wa ń sọ, ẹ yé láti máa sọ wípé ó wá láti Mecca, àbó jábọ́ láti ceiling, àbó ṣe kinní kan. Rárá o, Ọlọ́fin Odùduwà kò kí ń ṣe Odùduwà àtẹ̀wọ̀rọ̀, kò ń ṣe irúnmọlẹ̀ tó tẹ̀wọ̀rọ̀. Rárá, Ọlọ́fin Odùduwà, ọmọ Ilé-Ifẹ̀ tí wọ́n bí sí Ilé-Ifẹ̀ ni. He was born, bred and died in this Ilé-Ifẹ̀.
go to Ile-Ife. Do not study any history. Let us all go back to the root. Let us all take because we are always taking history from the head or from the center. Let us go back and take it from the root. Go. That is what I want to let us establish that. Quit following people to be saying he came from Mecca, he came from the East, he came from Benin. No. He is from this Ile-Ife or Ile-Ife and you want to be. Go there. Ìyá bàbá tó bí wọ́n dárúkọ ẹ̀ fún ẹ̀bẹ̀ lọ sí Ile-Ife, lọ sí Ìlórómù lọ bá Ọba Dio. He's the one in charge of Odùduwà. Go there and ask him. He will tell you. Quit saying that he came from this. No, stop it. It's a disgrace. Saying all this is one that is making some people tó wọ́n tẹ̀ tó wá kí wọ́n máa tọwọ́ sí kó máa sọ jargon sí nípa wa. Nítorí pé gbogbo rough tower gan wà lẹ́nu ni now. Let us stop it. Now let's go back to a certain woman that gave birth to between Alara Ajeru and Owa Orongunagha. Now nínú Ifá sọ fún wa pé ó ní ọmọbìnrin kan tí ó ń jẹ́ Morenike Iwa, who was barren, and she had to leave Ile-Ife after consulting Ifa to the 3 kingdoms of Ijeru, Aramoko and Ila Orongun, where she married ìgbà tó dé Ajeru. Ó fẹ́ ọba Ajeru, ó bí ọmọ kan síbẹ̀ ọkùnrin. Ó wá fẹ́ gbé ọmọ ìyẹn ní kò lè gbọ́mọ. Ó kúrò. Ó tún lọ sí ọ̀dọ̀ Alára. Alára náà tún fẹ́. Ó tún bí ọmọkùnrin kan síbẹ̀ náà. Ó tún kúrò. Ó tún wá lọ sí Ìlá. Ó tún bí ọmọ kan fún Ọwá Orongunagha. Ìyẹn ní Ìlá. Ó tún ṣe kíni? Ó tún kúrò. Now, after then, the 3 sons that she bore in those 3 places became king, in their respective, town. To be one see. Kò kí ń ṣe pé òun ló bí the first Orongun or the first Ajeru or the first Alara. No. Kò kí ń ṣe pé òun ló bí the first of them. No. When they say the same woman gave birth to Alara, Owa Orongunagha and Ajeru, it is not the first set of them. Rara. It is a woman that married this one, gave birth to one child there, married this one, gave birth to another one, married the 3rd one, gave birth. So luckily, those 3 children that she gave birth in those 3 different kingdoms, they became king in their respective kingdoms. Because obìnrin tó bí, she gave birth to the 6th Ila, Orongun of Ila, the 6th Orongun of Ila, òun ni ọmọ tí ó bí. So that is the connection between Alara, Owa Orongunagha and Ajeru. She went back to Ile-Ife after she left Owa Orongunagha. Ibẹ̀ ló kúrò last. Ó lọ sí Ile-Ife padà. Kó tó wá kú, ó kú sí Ile-Ife. So ẹni tí ó bí Ọ̀rẹ̀gún fún Odùduwà, òun ni ó ní ẹsẹ̀ Ifá kan tó sọ̀rọ̀ nípa Ọdúnbákú, ìyẹn ọmọ Odùduwà tí ó ń fi ojoojúmọ́ ṣòjòjò. That is always sick every time, and he eventually died. And after that, a priest made some divination for Odùduwà, and he was informed that how he's going to get a child. And this he got from a woman called Anansi Adetinrin. Òun ló bí, òun ni ìtàn sọ fún wa wípé ó bí Ọwá Ọ̀rànmígún, Ìlá Ọ̀ràngún, òun ló bí fún. Ìyẹn ó sọ ọmọ yẹn ní Ọ̀rànmígún. That is, my prayer is answered. But he later got other different sons from other women. So even Orongun is not the only son of Odùduwà. And for those of you saying that Okanbi is the only son of Odùduwà, there's nothing like that. Okanbi is not the only son of Odùduwà. No. Òun ló bí Orongun. Ọmọkùnrin tó bí ó pọ̀ gan ni pẹ̀lú àwọn ọmọbìnrin tí ó bí. Àwọn ọmọ tí gbogbo Odùduwà bí, obìnrin 9 gédégbé, òun ló bímọ fún Odùduwà. But mi ò fẹ́ lọ sínú ìyẹn lẹ́ni, mo fẹ́ ká máa mú díẹ̀ kó ba lè máa yé wa ni. Ẹ jẹ́ ká kọ́kọ́ establish fact wípé
Odùduwà o kò wá láti ibì kankan o. Ọmọ Ilé Ifẹ̀ ni o. Ẹ lọ sí ọ̀dọ̀ Ọba Dio, that is the chief in charge of the worshiping of Odùduwà. Go to Ilé Ifẹ̀. All you beer parlor historians, kindly get down to research. Go to the root. Let us all go back to the root and take the history from the root. Enough of taking history from the head or from the center. Go back. Go back to Ilé Ifẹ̀ and get the history from there. Now, there's another thing I want to talk about the Benin now. The spot, the Ọ̀run Ọba Ado, where they buried the heads of Oba of Benin. When they die, they bring their head to Ilé Ifẹ̀, where we call Ọ̀run Ọba Ado is in Ilé Ifẹ̀ till now. Now, when they did archaeological, this thing of that particular spot, it was even confirmed that that place is more like a shrine in àwọn Benin. And again, that place predicts Odùduwà, not to talk of Ọ̀rànmíyàn. That clearly established the fact that even the Benin, the Igodomigodo, or whatever you want to call them, they all left from this Ife nation. Láti Ilé Ifẹ̀ ni gbogbo wọn ti gbéra. Mo dẹ̀ ti sọ síwájú pé family mẹ́ta ni àwọn Orò, Ọ̀rà àti Ẹ̀fà. Later, òun ni ẹni tí à ń pè ní Ọ̀kànbí Ògún. Tá ń pè ní Ọ̀kànbí Ìdẹ kò ṣe ro àáké. But ó máa ẹ jẹ́ kí n fi yẹn sí next time. So if there's anything you don't understand, my number is +234 811 084 5303. Odùduwà is from Ilé Ifẹ̀. He's an Ilé Ifẹ̀ man, born in this Ilé Ifẹ̀. He didn't come from nowhere. Ọmọ Ilé Ifẹ̀ ni tí wọ́n bí sí Ilé Ifẹ̀. He is from Ilé Ifẹ̀. Thank you.